Africa Content TV.
ṣe ìbálòpọ̀ bàbá ẹ̀kọ́ra àìbínú gbogbo wa káre gbogbo méjì ọba ọba gbogbo mẹ́ta ọba ọba ṣẹ́ orí ló túmọ̀ ẹnu gbogbo ọmọ ní túmọ̀ ẹsẹ̀ ìmọ̀ tó ìmọ̀ ọjọ́ ìmọ̀ ní ìlú ìdálẹ́ ọba lọ́fẹ́ lọ́mọ wá bí gbélé ẹlẹ́fọ́ ọba lọ́fẹ́ lù wá bí gbélé ẹrúkú ọwọ́ wọn bá kẹ́kí wá bí gbélé aláre àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọ́n wá jọ pẹ́ mọ́ ẹ̀ẹ́mọ́ olóògbé jẹ́ wọ́n pa kíkọ́lá àti ìbọ̀lọ̀ ọ̀pọ̀ òkú wọ́n pa ní ọ̀rọ̀ ọmọ àtọ̀rọ̀ wọ́n pa ní ọ̀dàdà rẹ̀ ọmọ báyìí jẹ̀bù mẹ́rẹ̀ odò gbòòlù kan ajagun ló jẹ́ ọ̀run ó bá ṣe lọ́tà wa àtẹ́mọ́nì àtẹ́ ó bá ṣe létí ẹ ọba ń darí jọ wí àtẹ́ òní kò ń gbọ́wọ́ ọgá kì í ṣe gbogbo bá gbé àbẹ́tì ló máa ń gbé ààyàn ti ààrẹ ewúrẹ́ ọ̀nà ọ̀gbàgbọ́ máa padà lẹ́yìn gbogbo wa. Ìtọ́jà ń dúró máa ṣe báyẹn àìjẹ́ Amẹ́ríkà àbájẹ́gẹ̀ ẹgbẹ́ ẹgbòmí. Ìdí ìgbọ̀ngàn ti súnmọ́ fújì oṣù sí àìjẹ́ ìlú sọ̀rọ̀. Àdé ìdíkà abárí ìlú ìta ìta ẹgbẹ́ àdèmọ̀ tí ọba kó ló bá ní ìlú sọ̀rọ̀. Ìpàdé tí ẹ̀yìn lè bá yí ìta àdé ìdíkà. Ọlọ́dàkùn máa padà lẹ́yìn gbogbo wa. Ọlọ́dàkùn máa padà lẹ́yìn gbogbo wa. Ìsọ̀rọ̀ gbogbo ọ̀gá ìsọ̀rọ̀ òde. Ìsọ̀rọ̀ sára. Bàbá Kàbírù dé lájà. Bàbá dé bárọ̀ ní sọ̀rọ̀. Agbára ní sọ̀rọ̀. Àlàní àdé lájà. Ọkọ̀ Kábírà ní sọ̀rọ̀. Òyìnbó àdéhàjà. Ìgbà ẹni bó ṣe lórí kámẹ́rà. Òyìnbó àdéhàjà. Àṣẹ kọ̀ọ̀kan lọ́wọ́ àdéhàjà. Kámẹ́rà ní sọ̀rọ̀. Àlàbí Kàbírù. Adájọ́. Adájọ́ àkàwé máa jà o. Ọkọ̀ Kábírà dé lájà. Ọkọ̀ Kábírà dé lájà o. Ọmọ Bọ́ládé wì ní sọ̀rọ̀. Àlàní ní Kàbírù. Ìfipára ti ní sọ̀rọ̀ báwọ̀ yìí ní ọjọ́ gbàgbé olórí ìrìnsíta. Àlàní àgbẹ̀ gbàgbà o. Àwọn ọlọ́pàá ń pè ní sọ̀rọ̀. Àwọn àfihàn dé lájà o.
ọba pé. Kílẹ̀ ń bọ̀ ọba pé. Alani kílẹ̀ ń bọ̀ ọba pé. Ìdílé mi, tímọ́tímọ́ ọba nìyẹn, àmì ìkìlẹ̀ ń bọ́ ọba pé. Ìkìlẹ̀ ń bọ́ ọba pé. Alẹ́ ni àṣàkà ẹ̀rẹ́ ṣẹ̀rẹ̀ ẹ̀lẹ́yìn ọ̀. Muhammadu Shaakiru, ìpadà tó fi kí ọmọọba lọ sí lọ́sì, ìwọ náà lọ́mọba ní ìsọ̀lọ̀, ìwọ náà tó lọ́mọba lówòrò, ìwọ tó lọ́mọba ní ìjọra, ó kí ẹ kí ẹ ṣe ìṣe sí. Vice Chairman ìsọ̀lọ̀ NCDA, ó kí ẹ kí ẹ. Fọlá máa wo olè máa rọra. Our president is to know who is our legislator. Chief Lobby. Chief Lobby. All of our Buddha Yusuf will be. Yusuf, super for works. Chief Lobby. Sport and youth. Super for sport and youth. Yusuf. Chief Lobby. Aṣáájú mi ò dẹ̀ni dọ̀là rẹ̀ ni o. Ó bára tí ó kájọ́ ṣìnà mi ọmọ bára ń bí. Ó bára tí ó kí ṣàkàwé ní ìsọ̀rọ̀. Ó bára tí ó wá ní bàbá pátápátá. Ṣùgbọ́n lábẹ́rẹ́ mi ọmọ ìjọ̀mọ́lé àti gbogbo àgbà ẹgbẹ́ wa ní ìsọ̀rọ̀ pátápátá. Ẹ̀sìnkú àdúgbò òjì. Àlẹ́kọ̀ọ́ Adébáyọ̀ mi ọmọ láṣojú. Bàbá Táíwò ẹ̀ bá mi kí bàbá wa. Kì í báyìí ẹ̀ bá mi kí àyíká ara bá bí. Ìsọ̀lọ̀ ìsọ̀lọ̀. Ọ̀dọ̀ Kàbírù ṣáàlà wà. Ìlú Àbágọ́lọ́ máa ṣáàlà wà o. Ìlú Fáwọ̀ bí òní sọ̀rọ̀. Ìlú Àṣírù lọ́kọ̀ọ̀ká. Ìlú Barista ní sọ̀rọ̀. Ìlú Síkírù ní sọ̀rọ̀. Bàbá ìlú ọlọ́kọ̀ máa ṣàlà. Lọ́dún wọ̀. Ọgbọ́n náà fọ́ kí ẹ̀kọ́ àdúrà ó ti pọ̀ kí ẹ̀sìn kú àwọn agbára kù ogún ọdún celebration
bá mi ìsọ̀rọ̀ ní sọ̀rọ̀. Ṣìkúrẹ́ mi alábàbí àkàwé àjà o. Àwọn fáwọn bí àgbẹ̀ ṣì náà. Àwọn ṣàfàrù ní sọ̀rọ̀. Alátìlẹ́yìn ìgbé Bayọ̀ ni. Àwọn àṣìwò ní sọ̀rọ̀. Olúwayé